Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Kòrún ní ó ń dò yìí ká ní lọ. Ròyìn tí mo gbọ́ láàárọ̀ jẹ́ ilé tó bà mí lọ́kàn jẹ́ díẹ̀. N ò tí ì gbàgbọ́ ṣùgbọ́n mo ń béèrè lọ́wọ́ ara mi pé ṣó lè rí bẹ́ẹ̀ ṣá. Tó bá rí bẹ́ẹ̀ báwo ni ó ṣe rí bẹ́ẹ̀? Kò tí ì yé mi o. Mo ṣì meditate lọ́wọ́ o lórí ẹ̀ o. So mi ò tí ì mọ̀. Bọ́ẹ̀ jẹ́ kí n sáré play kíní iná. Kí ni ìròyìn tí mo gbọ́ tàbí tí mo mú wá? Because nínú ètò tí mo ṣe lánàá n tá gbọ́ tá kà jáde ni pé iléeṣẹ́ ológun àwọn security agents wọ́n ti sọ̀ráǹdì àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ yẹn gbé. N tá dé gbọ́ tá kà jáde ni wípé no escape route. Ìyẹn túmọ̀ sí pé kò sí ọ̀nà àbáyọ, kò sí ọ̀nà àgbàjáde, kò sí ọ̀nà àgbàsálọ fáwọn ajínigbé tó kó àwọn ọmọ wa pẹ̀lú àwọn olùkọ́ wọn. Ọmọ 39 nínú igbó láti more than 30 days. Nínú olùkọ́ 7 wọ́n pa ẹyọ kan, ó kù 6. Ìyẹn 45 nìyẹn nínú igbó nínú tá kà jáde. So àbájáde ìwádìí fi hàn wípé ẹni tó jẹ́ ring leader àwọn ajínigbé ọ̀hún ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Oríire local government náà ni, ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Oríire ni nípínlẹ̀ Ọ̀yọ́. Lílé tó túmọ̀ sí wípé ibẹ̀ wọ́n bí sí, ibẹ̀ ló dàgbà sí, ibẹ̀ náà ló tún wá ń jà, ló tún padà jà lógun. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire. A lè pé òní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Dífáfẹ́ni tí ń lànà àgbàrá lẹ́rùn. Ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́? Ó jẹ́ kàyéfì. Ni mo fi ní bọ́ bá jẹ́ mi lẹ́yìn ni. Bẹ́ẹ̀ ṣe wọlé sórí ètò yìí, ẹ kàn mọ́ pín kó délé kó dóko, kó dẹ́sẹ̀ kùkú kó dọ́nà jíjìn, kó káwọn ìjọba wa lára. Gómìnà Ṣèyí Mákindé, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn gómìnà lè káàárọ̀ oòjíire. Ká béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Bí wọ́n bá ń sùn káta wọn ń pẹ́ wò. Wọ́n bá létí àwọn di káta wọn lólobó. Ẹni tí ń pẹ́ ọ̀dákẹ́. Bó bá lọ́wọ́ ń gbàgbọ́ ya, etí rẹ̀ ó dì. Because mi tọrọ òun dé dúró nísìnyí. Ó pe gbogbo wa sí àjọ tó nírònú. Kò pè wá láti dúró dèjọba mọ́. Ó pè wá láti react bó ṣe yẹ ká react. Náà kí ni ìròyìn tí mo gbọ́? Ó ní wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó wà nínú igbó, wọ́n láwọn ICC wọ́n ti wá fi helicopter kó wọn lọ sí Kaduna. Àwọn tó jẹ́ àgbà bẹ̀ wọ́n ní mọ́tò wọn fi kó wọn. Níbo wọ́n kó wọn gbà? Ẹ dákun, báwo ni helicopter ṣe débi tí wọ́n wà tí wọ́n fi píìkì wọn? Àwọn sọ́jà wa, àwọn security agents tí wọ́n ní wọ́n sọ̀ráǹdì inú igbó, wọn ò dẹ̀ gbọ́ ariwo helicopter, torí helicopter ò lè wọ ibìkan jẹ́jẹ́ láyé. I mean kí helicopter ó débì kan nísìnyí ká má gba ariwo ẹ̀ ó jí gbogbo lélẹ̀. Ní gbogbo àwọn ìlú, gbogbo àwọn ilé tó bá wà ní surroundings yẹn, wọ́n á mọ̀ wípé nǹkan kan débẹ̀. So èmi wá ní kí n sáré béèrè lọ́wọ́ yín pé báwo helicopter ṣe dénú igbó jọ̀ọ́ jẹ̀tẹ́ tó píìkì àwọn tó fẹ́ píìkì nínú igbó. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ètò tí mo ṣe lánàá, mo béèrè ìbéèrè kan tó wà vital.
mo láwọn ológun wá sọ pé àwọn ti gé wọn dé, kò sọ́nà tán lè gbà sá sílùú míì tàbí tán lè gbà sá lọ. mo wá ń béèrè pé bo ni wọ́n ti gé wọn dé, how many kilometers síbi táwọn yẹn gangan wà, kí ni distance wọn síra wọn. God bless you ẹni tó ra sticker fún mi ní wáyé tí God bless you sir. wípé kí ni distance àwọn ológun yìí sí àwọn ajínigbé yìí, because distance wọn láti jìn gan, torí àwọn ajínigbé ò mọ̀ wípé wọ́n ti gé àwọn dé, wọ́n mọ̀ pé wọ́n ti surround àwọn, wọ́n mọ̀ pé wọ́n ti block àwọn. tán bá súnmọ́ wọn kí ni wọ́n jọ ń sọ síra wọn, sáwọn yẹn náà sì fọkàn balẹ̀ dúró síbẹ̀. bó ni oníṣẹ́ ṣe dé ọ̀dọ̀ àwọn tó wá rescue wọn? ọ̀pọ̀lọpọ̀ béèrè ní bẹ lọ́wọ́ wa táwọn yẹ ká béèrè lọ́wọ́ ìjọba. mi ò tí ì sọ wípé bẹ́ẹ̀ ni sà o, ẹ má ṣì mí gbọ́, mi ò tí ì sọ pé bẹ́ẹ̀ ni mà o. ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí ńlẹ́lẹ́yìí tí mò ń sọ jáde, n tí ì sọ pé bẹ́ẹ̀ lórí o, kò tí ì sẹ́ni tó tí ì fìdí ẹ̀ múlẹ̀. ṣùgbọ́n mi àtẹ̀yìn mọ̀ wípé lọ́pọ̀ ọgbà n tó bá yẹ kí ìjọba ó fìdí ẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, tó bá ti jẹ́ tí yóò takò wọn tàbí tí yóò affect wọn tàbí tí yóò yẹpẹrẹ wọn, wọn ò ní fìdí ẹ̀ múlẹ̀. ṣé gbàgbé ńgbà táwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ń pààyàn rẹpẹtẹ lókè ọ̀yà every blessed day, ìjọba pe àwọn oníròyìn pé ìròyìn Nàìjíríà nìkan ni láti máa ròyìn ìbànújẹ́ lójoojúmọ́ ni, ẹ má ròyìn pé wọ́n pààyàn mọ́. ló fi dàbí ẹni kó dínkù lókè ọ̀yà o, ojoojúmọ́ ni wọ́n ń pààyàn ń bẹ̀ o, wọn ò sinmi o, oníròyìn ò gbé mọ́ ni o. tọ́ra àwọn tí ń sọ̀kò ọ̀dẹ́kun àti máa sọ̀kò ojoojúmọ́ wọn ń sọ láì sinmi láì sàárẹ̀. so eléyìí ló wá mú mi wá béèrè, èèyàn mélòó ló ní helicopter ní Nàìjíríà? mi ò rò pé wọ́n ní ládùúgbò wa, odidi náà ló wa kò sẹ́ni tó lẹ̀ helicopter. lódidi state ìpínlẹ̀ Ọ̀ṣun yìí tàbá máa rí èèyàn tó lẹ̀ helicopter bóyá àwọn Adélékè, ìjọba ló tún lè ní, torí pé wọn ò kí ń pààkì helicopter síwájú ìta. mọ̀ bóyá mo ti rí majority wa tó ti rí ibi tán ti pààkì helicopter sí níwájú ìta, pé nínú ilé wọn lẹ̀ helicopter ń bẹ o, bóun náà ṣe ń pààkì ẹ̀, bóun náà ṣe ń gbé jáde, torí pé ibi tí blade ẹ̀ ó gbà gan-an àyè ńlá ni. so ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ńlọ ẹ ká béèrè lọ́wọ́ wa. now ṣọ́ọ̀ṣì tí ròyìn ti wá, ó ní wọ́n pé wọ́n kó àwọn kan pẹ̀lú mọ́tò. báwo lẹni yẹn ṣe rí ṣọ́ọ̀ṣì news yẹn? according to wọ́n ní that was the time tẹ́ni tó jẹ́ national security adviser Nuhu Ribadu, wọ́n lòun náà wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bóyá láti wá bá wọn dárò àbí láti wá wo kí ni nǹkan tí wọ́n lè ṣe. mi ò gbọ́ ní òsì yẹn, mi ò dẹ̀ ká ń tèmi. pèsè ìsepá àwọn tí ń wá sọ pé àwọn wá bẹ̀ wá wò, wọ́n wá wú ọ̀nà tí wọ́n gbà rescue àwọn èèyàn yìí ni, because tí náà ò bá láwo a ti mọ̀ pé kò lè gòkè odò. ìyẹn túmọ̀ sí wípé àwọn èèyàn kan lọ́rọ̀ àwọn èèyàn ń ṣẹ́, àwọn èèyàn kan bá bá àṣálẹ́ wọn, àwọn èèyàn kan nígi lẹ́yìn ọgbà wọn, àwọn èèyàn kan wọ́n fẹ̀yìntì, àwọn èèyàn kan wọ́n gbọ́kànlé, tí wọ́n fi ní lọ́kàn pa àwọn ó ṣe nǹkan báyìí, tí wọ́n fi ń béèrè fún àwọn tí wọ́n fi tán tìmátìmọ́lé. mo dárúkọ àwọn ọ̀gá wọn méjì tí wọ́n ní kán release pé wọ́n yá wọn wà lágodi àtàbólóńgó, ìkànnù wọn ń dórúkọ mẹ́ta mẹ́ta, kì í ṣe orúkọ mẹ́ta pé surname first name and middle name o, no, wọ́n ní first name and last name lọ́nà mẹ́ta, oríṣi mẹ́ta, different orúkọ lẹ lè pè wọ́n. so now ọ̀rọ̀ ló délẹ̀ yẹ̀yìn ọ̀jọ̀gbọ́n, ṣé lóòótọ́ ni pé ìjọba ò mọ̀ nípa ìjínigbé tí ń lọ? I am not talking about Bola Ahmed Tinubu. I am not talking directly about Seyi Makinde. bó sáwọn tí ń bẹ nínú ìṣèjọba
tí wọ́n lágbára kan tàbí méjì ṣé wọn ò lájọṣepọ̀ pẹ̀lú wọn. gómìnà ìpínlẹ̀ kan Akwa Ibom, gómìnà Akwa Ibom ló ní àwọn mú báńdí pẹ̀lú AK-47 tó pọ̀, àwọn sì fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́, àwọn sì kó AK-47 yẹn fáwọn ọlọ́pàá. àṣẹ dẹ̀ wá látòkè, àwọn ọlọ́pàá yẹn dẹ̀ release àwọn báńdí yẹn, wọ́n dẹ̀ tún kó AK-47 yẹn fún wọn padà. ìwọ ọ̀dẹ̀ wàá mọ̀ pé Nàìjíríà ti tán. That is another program entirely, because I'm going to play the video. Odidi gọ́vnà ló jáde bẹ́ẹ̀ o, bí kò dẹ̀ sí nǹkan tó yẹ tẹ́nìkan fẹ́ ṣe o, ó máa rú àwọn èèyàn lóun lágbára láti defend ara wọn. ìsàlẹ̀ ń bí la ti ń dóde gómìnà, ìsàlẹ̀ ń bí la ti ń dóde president kó fọwọ́ sí nǹkan, la fi ń fogún ọdún dúró de state police. òtítàn bá jí wa gbé tán. So now mo ń bọ̀ ẹ dákun o. Mo ń bọ̀ o. Okay. Now, tí helicopter bá ń fò lójú òfurufú wa, tí àjọ tó ń rí sí ètò ìrìnnà ojú òfurufú àti iléeṣẹ́ ológun wa tí wọn ò dẹ̀ mọ̀, you call that what? I call it stupidity of the highest order. Because lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú Áfíríkà táwọn wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtírì ní bẹ́ẹ̀ ẹ mọ̀ tí ẹja rìn jìnnà, ẹja mú Burkina Faso. àbílẹ̀nu ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ ni orílẹ̀‐èdè Burkina Faso náà mú pléènì ọmọ ológun wa mọ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ológun 9 àbí 8 tí ń bẹ nínú ẹ̀, tán mú wọn dì mọ́lẹ̀, tán ni wọn ò ní lọ. Tinubu ṣàṣẹ láti rán àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n ẹ̀ṣẹ̀ lọ bẹ̀bẹ̀. Burkina Faso ńlẹ̀ ńlẹ̀ ń bẹ lásán ni o.